àti wíwọlé wá àti má wọlé wá ó ti wá wọlé ń sìn. Gbogbo wa náà la dẹ̀ rí bí àwọn ènìyàn ìkà yìí bó ṣe ń pa àwọn èèyàn ní north lójoojúmọ́. Wọ́n dẹ̀ ti wọlé sí ilẹ̀ wa tí wọ́n pa àwọn èèyàn. Èmi dẹ̀ ní belief pé ẹni tó bá ti lè mú kí Donald Trump kó àwọn èèyàn ẹ̀ kó wọlé sí ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe wọlé ń sìn, ó máa di pé ìkòkò lè gbẹ̀yìn kó tún gba ṣọṣọ nú ẹ̀ ni. Àwọn agbésùmọ̀mí náà wọ́n fẹ́ máa fọ́n káàkiri ni láti make sure pé gbogbo ibi tó bá wà o kò sí ìgbádùn bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí Gumi ṣe ìpàdé pẹ̀lú wọn. So àmọ̀ràn ní fún gbogbo àwọn ọmọ Oòduà, gbogbo ẹ̀ láti rí, ẹ ti yan ìnáná gbogbo ẹ̀. News ọ̀hún bàbá wa ti gbé jáde lójú fọ́nrán wa láti pe àkíyèsí gbogbo àwọn ọmọ Oòduà pé ká sán ṣòkòtò wa kó lè gírí, nítorí pé gbogbo nǹkan tá à ń fojú wò díẹ̀díẹ̀ yìí kó má lọ padà da nǹkan tó máa padà mú wá lómi. So bó bá dẹ̀ ṣe ń wò ó, àwọn ọmọ Ìgbò oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe nílùú Amẹ́ríkà lọ́hùn-ún, ní Washington DC tí wọ́n ń ṣe lọ́hùn-ún, bó ṣe ń fepo wọn bẹ̀bẹ̀ ni wọ́n fi gbogbo àwọn àlùmọ́nì wọn bẹ̀bẹ̀ lọ́wọ́ Donald Trump pé kó wọlé, èyí tó bá lè kó ń bẹ̀ kó wá kó, àwọn máa yọ̀ǹda ẹ̀ fún, kó ṣàtú wọn lẹ̀, kó jẹ́ kó kúrò nínú oko ẹrú Nàìjíríà. So gbogbo nǹkan wọ̀nyí náà ló ń lọ. Àwọn ọmọ Oòduà, bàbá wa Akíntóyè, wọ́n ti kọ lẹ́tà sí Trump tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, tá à ń dúró fún èsì ayọ̀, tá a dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnà èsì ayọ̀ yẹn ti wọlé, ó tiẹ̀ ti dé already, ó ti dé already. So gbogbo àwọn ọmọ Oòduà lọ́wọ́ tá a wẹ̀ à nílò láti sùn rárá. A dẹ̀ fi àsìkò yìí àfihàn gbogbo àwọn ọba wa, ẹ jí dìde. Èmi mọ̀ pé èyí tó ti ń kọba, ó ti ń kọ̀jòyè, ṣé bó lẹ sọ lẹ́ẹ̀kan, èyí tó pera ẹlẹ́míà mùsùlùmí ni o, ṣùgbọ́n mo lérò pé àwọn tó wá ṣàkọlù bá wọn ti náwó ẹ̀pẹ́ ẹlẹ́bọ lòun náà, kó náà máa ń ṣẹbọ, ẹ lọ pa àdàmọ̀dì Fúlàní tó ti gbàbọ̀ di ẹbọ ni. So ẹ̀yin náà wò, wọ́n kọlù, wọ́n pàdánù, wọ́n gbé ìyàwó, wọ́n gbé òun náà, wọ́n kidnap gbogbo wọn, wọ́n pa àwọn tán nípa. Ebó lẹ tún sọ pé ní bọ́dà Òṣogbo sí ibì kan ń sìn, wọ́n tún kidnap lánàá. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. So ẹ̀yin ọmọ Oòduà, ó ti dé already ni, ó ti wọlé. Ebi tó kọ̀ tuntun máa dún gbẹ̀mù lọ́la láàkọ̀ tí ìmọ̀, because tó lè mú kí Donald Trump kó deploy àwọn ọmọ ogun ẹ̀ wọlé bẹ́yẹn. Bóyá Nasarawa ni wọ́n kọjú sí ni tí wọ́n ju bọ́ǹbù kọ síbẹ̀. Gbogbo àwọn agbésùmọ̀mí Nasarawa wọ́n á sá wá sí South West, wọ́n á wọlé sí Ìbàdàn, wọlé sí gbogbo ẹ̀, wọ́n á tún pọ̀ sí, wàhálà á tún bẹ̀rẹ̀. So fún díẹ̀ yìí, ẹ̀yin ọmọ aládé, ó yẹ kí gbogbo wa jọ dìde ń sìn láti máa sọ fún Tinubu ni pé kó jọ kó bá pín orílẹ̀-èdè yìí kó tó di pé ó di woro sí woro. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí irinṣẹ́ kan tí ilẹ̀ Oòduà ní, kò á ní irinṣẹ́ kankan bẹ̀. Tẹ́ bá wo ilẹ̀ Haúsá ń sìn, àwọn bètìbìyé tí a làwọn kò bọ́ fún wọn, kó gbogbo ẹ̀ fún wọn, tán lè fi jà, tán lè fi ṣe gbogbo ẹ̀. Kí làwa nílẹ̀? Ṣùgbọ́n àwa bìlí pé tó bá ṣẹlẹ̀, àwọn èèyàn náà máa kó nǹkan síta o láti fi defend ara wa. A mọ̀ yẹn, ṣùgbọ́n ó yẹ ká tètè dìde lásìkò kó tó di pé àwọn bandits wọ́n ká wa mọ́, kó tó di pé ogun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí kó tó di pé ó ká wa mọ́. Because tó bá ká ẹ mọ́nu ilé, kó tó sọ pé ó fẹ́ pọ̀fọ̀ ayẹta, pọ̀fọ̀ kìíní, ó máa sápá ẹ lórí ni níwájú àwọn nǹkan tó ń gbé lọ́wọ́. Wàá fẹ́ mólóńdè, kó tó mólóńdè gan, wọ́n lè fi kìíní yẹn já owó ẹ̀ jábọ́. So kò sí ni gbogbo ọ̀fọ̀ tó ló mọ̀ tó sọ pé ẹ jẹ́ kó má bọ̀ wá, ẹ jẹ́ kó má bọ̀ wá, àwa náà ní nǹkan tó bá déwájú ẹ, o ò ní rántí ọ̀fọ̀ o, mò ń sọ fún ẹni, o ò ní rọ, wọ́n máa ká ẹ mọ́ ni. So fún díẹ̀ yìí, ẹ jọ̀ọ́ abẹ̀ wá kó tó di gbogbo nǹkan wọ̀nyí. Ẹ̀yin bàbá wa, ẹ dìde o. Gbogbo yín là ń rí tẹ̀ ń kágbádá lọ sí patí, tẹ̀ ń kó gbẹ̀ lọ patí. Tó bá tásìkò kò ní sí patí o. Ṣẹ̀pá ti sọ fún yín náà pé nínú patí ọ̀hún náà ń bẹ̀, wọ́n máa bọ́ǹbù yín mọ́ bẹ̀ ni. So gbogbo ẹ̀dẹ̀ tí ó ti ń jọra wọn báyìí, ó ti ń jọra wọn. So ẹ jọ̀ọ́, ogun ti dé, ẹ jẹ́ á dìde gbogbo ọmọ aládé, ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á fẹnukò. Ẹ̀yin celebrity wa, ẹ dìde, àsìkò rèé
kí gbogbo wa jọ pariwo, gbogbo yín náà ló ti ṣẹlẹ̀ sí, gbogbo yín ló ti ṣẹlẹ̀ sí, ó ṣẹlẹ̀ sí actress kan ní Kwara náà ni wọ́n kidnap èèyàn ẹ̀ tó náà sunkún lórí tẹlifíṣàn. So ẹ̀yin èèyàn wa, ó ti ń ṣẹlẹ̀ káàkiri ni. So ibi tá a dé dúró lé ní, ó yẹ kí gbogbo wa ká fọ́n sí títì ni, ó yẹ kí gbogbo wa dìde ká láàṣẹ Nàìjíríà mọ́ ni, ó yẹ kí gbogbo wa dìde kí Donald Trump iná rí wa kó lè mọ̀ gẹ́gẹ́ ọmọ Ìgbò bó ṣe negotiate pẹ̀lú ẹ̀ tó ń fi gbogbo nǹkan ṣe pẹ̀lú ẹ̀, káwa náà jáde ká sọ pé àṣẹ Nàìjíríà mọ́. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, ẹ já tètè dìde, torí pé ìta ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó bá bẹ̀rẹ̀ ẹlòmíì á fi lélẹ̀ agboko lọ, tó bá tún máa dóko gan Fúlàní ló tún máa bá ń bẹ̀, because láyé àtijọ́ tógun bá ń ṣẹlẹ̀ nílùú, àwọn bàbá wa eléyìí tí ò bá lè dúró jagun, ó máa kó àwọn ọmọ kó yàwó agboko lọ ni, oko ló ti máa jẹ. Ṣùgbọ́n sì ń ṣe oko tí gbogbo àwọn Fúlàní ti gbà lọ́wọ́ wa, tó yẹ pé gbogbo èrè ibẹ̀ àwọn Fúlàní fúnra wọn náà kó. ẹ̀yin èèyàn wa, bó la fẹ́ sá lọ tó gun ìbádé, bó la fẹ́ sá lọ? So ẹ jọ̀ọ́ ẹ já tètè dìde lásìkò. Ọba mi Èdùmàrè á gbà fún wa o, á dẹ̀ dúró tì wá. Ẹ ṣé, mo dúpẹ́ o. ẹ ṣé gan ni bàbá mi, ẹ ṣeun gan ni. Gbogbo ọmọ Yorùbá jákèjádò orígun mẹ́rin àgbáyé pátápátá náà ni wọ́n ti bá wa gbọ́ nǹkan tẹ́ sọ, wípé àwa fúnra wa náà àgbára wa, a kò lè jókòó tàbí ká sùn tẹ̀tẹ̀rẹ̀ ká kọ́wọ́ gbéra ká máa wò wípé Ọlọ́run ṣe, Amẹ́ríkà kú ti bá wa yanjú wọn. Àwa náà a gbọ́dọ̀ ṣe titi wa, àwa náà a gbọ́dọ̀ jìgírí ká gbára wa. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè lóyè, ọ̀tọ̀kùrú ìlú òde ó wà ń bẹ̀ lẹ́kúkú ń lọ. Àná ni wọ́n kúkú ṣe àyájọ́ ayẹyẹ 50 ọdún ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n nígbà kan náà ni wọ́n dá wọn ò ní wọ́n create wọn. Àwọn ìbéèrè tí àwa ń gbọ́ ni wípé àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí kí tẹ̀ ní nǹkan gbòógì àbí àǹfààní kan tá a tẹ̀ lè rí tọ́ka sí wípé láti 50 ọdún síbí o, àǹfààní wo ni àwọn ìpínlẹ̀ wọ̀nyí, àwọn èèyàn tí wọ́n create wọ̀nyí, àwọn èèyàn tí wọ́n dá ìpínlẹ̀ fún